ẹ jẹ́ ká gba oṣó cash out, oṣó tá a fi ń gba owó fún àwọn ọmọ tó ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́. Iṣẹ́ yìí àwa tá a bá jẹ́ oníjòkó, tá a bá ní irú àwọn ọmọ yìí ní kọ́sítọ́mà, ẹ jẹ́ ká iṣẹ́ yìí fún wọn, ẹ gbowó dáadáa torí iṣẹ́ tó dájú ni. Wọ́n á lò ó, wọ́n á cash out, wọ́n á gba owó gidi. Mi ò ṣe rí kó fèlè mi rí, àfi tẹ́ ẹ bá tọ́ bí mo ṣe sọ. Mi ò sì ní yọ nǹkan kan kúrò ńbẹ̀. Lágbára Olódùmarè, màá yọ̀ǹda fún gbogbo wa. Ẹ jẹ́ ká lọ wá odidi ìjàpá igbó ẹyọ̀kan tó gbó dáadáa, orí agbe ẹyọ̀kan, orí àlùkò ẹyọ̀kan, orí odídẹrẹ́ ẹyọ̀kan, òkété ààyè ẹyọ̀kan, ẹyin òróró ìyẹn ẹyin adìẹ ìbílẹ̀ 10 pẹ̀lú odidi ataare 10, ẹran òbúkọ tó ti gbó dáadáa tó ti ń rùn dáadáa ẹyọ̀kan, àdó ṣẹ́rẹ́ ẹyọ̀kan. Ṣíṣe ẹ̀ ní ẹ jẹ́ ká gbé ìjàpá, ẹ jẹ́ ká gbé sísàlẹ̀ nínú kòkò, ẹ jẹ́ ká wá to ẹyin adìẹ ìbílẹ̀ 10, ẹ jẹ́ ká to ráǹdì ẹ̀, ataare 10, ẹ jẹ́ ká to ráǹdì ẹ̀. Àwọn nǹkan tó kù yẹ orí agbe, orí àlùkò, orí odídẹrẹ́, ẹ jẹ́ ká kó sí. Ẹ jẹ́ ká wá lọ já ewé ẹ̀jìnrìn táwọn kan tún máa ń pè ní ewé gbùrù. Tá a bá fa gbùrù á fa gbó. Ẹ jẹ́ ká lọ wá ewé ẹ̀jìnrìn tó jẹ́ ti òòjọ́, ẹ jẹ́ ká kó lé lórí. 07 31 83 45 83 òun ni nọ́mbà mi ò ní nọ́mbà méjì. Tá a bá tún wá já ewé ẹ̀jìnrìn tá a kó bò lórí, ẹ jẹ́ ká jó. Tá a bá ti jó tán, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa, ká wá rọ́ sínú àdó ṣẹ́rẹ́ kan. Tá a bá ti rọ́ sínú àdó ṣẹ́rẹ́, ẹ jẹ́ ká wá ká fi ẹran òbúkọ tó ti gbó dáadáa tó ti ń rùn dáadáa, ẹ jẹ́ ká fi bọ àdó yìí. Tá a bá ti fi bọ àdó yìí, ẹ jẹ́ ká wá gbé àdó yìí ká gbé sínú aṣọ àsùnwọ̀n aṣọ funfun tá a ti rán lápò. A wá gbé bọnú aṣọ yẹn, a sokùn sí lẹ́nu, a ní dé àdó yìí lẹ́nu, a ní dé ẹnu ẹ̀ rárá, a ní fi kankan dé ẹnu ẹ̀, a ṣì sílẹ̀ sínú aṣọ yẹn ni. A wá máa gbé kọ́ síbì kan. Tá a bá ṣe máa ń lò ní, tá a bá ra ọtí ìgò kan, ìyẹn ọtí lọ́ọ̀dù ìgò kan, ẹ jẹ́ ká rọra bu ṣíbí 2 nínú nǹkan tá a jó yìí, ṣíbí ìjẹun, ṣíbí ìmùkọ 2, ẹ jẹ́ ká bu sínú odidi ìgò lọ́ọ̀dù kan. Ẹni ọmọ tó jẹ́ ọmọ oníṣẹ́ orí afẹ́fẹ́ tó bá ti fẹ́ bá òyìnbó ẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ kó gbé sẹ́gbẹ̀ẹ́. Tó bá ṣe ń bó òyìnbó sọ̀rọ̀, tó bá ti ń ṣiṣẹ́, ẹ jẹ́ kó mọ bu gáàsì kọ̀ọ̀kan kó mọ mú, bó ṣe ń bó òyìnbó sọ̀rọ̀ kó mọ mu ọtí yẹn. Bẹ́ẹ̀ ni ìbá àjẹṣẹ́ òru lẹ fẹ́ ṣe, ìbá àjẹṣẹ́ ọ̀sán lẹ fẹ́ ṣe, ẹ kàn gbọ́ tí yẹn sẹ́gbẹ̀ẹ́. Tọ́tí yẹn bá tó tán, ọjọ́ mi tẹ́ bá tún fẹ́ lò, ẹ tún bu ṣíbí 2 míì, ẹ tún bu sínú odidi ìgò ọtí kan, ẹ tún gbé sẹ́gbẹ̀ẹ́, ẹ tún mọ bó òyìnbó yín sọ̀rọ̀, ẹ mọ mu ọtí yẹn bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀. 07 31 83 45 83 ẹran òbúkọ tá a lò yẹ ẹni tó fẹ́ lo iṣẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ nú ẹ o. Àdúrà wa gbà.